ẹ wá wojú àwọn ọmọ píníṣín tọ́wọ́ tẹ̀ níbi tí wọ́n ti ń gbìyànjú láti rúbọ fún oògùn owó. Ayé ògún gẹ́gẹ́ mọ́ ó di rédèrèdè. Àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì jánu lẹ́nu ọmú ní ọwọ́ ti tẹ̀ níbi tí wọ́n ti ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ rírúbọ fún ètùtù ọlà kí wọ́n lè di olówó òjijì. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀hún ni wọ́n tó 5 níye, èyí tó dàgbà jùlọ láàrin wọn nínú àwọn ọmọ tọ́wọ́ tẹ̀ náà lọ́jọ́ orí ẹ̀ wà ní ẹni ọdún 23. Àwọn ọdẹ lágbègbè ọ̀hún ni wọ́n rọ́wọ́ tó wọn. Nǹkan bíi ọ̀gànjọ́ òru làwọn ọmọ náà jáde síta ní gbangba wálíà táwọn ti igbá, ike, kànrìnkàn àti àwọn oògùn mìíràn tí wọ́n ṣe sínú ike àti igbá lọ́wọ́ wọn láti lọ wẹ̀ sí oríta mẹ́ta gẹ́gẹ́ bí ìrúbọ fún oògùn owó wọn, gẹ́gẹ́ bí ohun táwọn ọmọ náà sọ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kó tó di pé ọwọ́ àwọn ọlọ́dẹ tẹ̀ wọ́n. Nínú fọ́nrán ọ̀hún tó kálé kákó tó ṣàfihàn bí àwọn ọlọ́dẹ ọ̀hún ṣe ń bi àwọn ọmọ náà léèrè ohun tí wọ́n rí tí wọ́n fi ń hùwà yìí àti ohun tí wọ́n fẹ́ fi ìwẹ̀ ọ̀gànjọ́ òru ṣe, láì kìí ṣe wípé wọ́n ní ìṣòro tàbí ní àìsàn. Nínú ìwádìí àti ìfọ̀rọ̀wérọ̀ àwọn ọmọ ọ̀hún ló ti fi hàn pé púpọ̀ wọn ni wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn òbí wọn sì jẹ́ kòlà-kòṣagbe. Ìbànújẹ́ ńlá gbà ló jẹ́ láti rírú àwọn ọ̀dọ́mọkùnrin kéékèèké wọ̀nyí tọ́jọ́ orí wọn kò tíì tó nǹkan tí wọ́n ń fẹ́ dọlọ́rọ̀ òjijì láì ṣiṣẹ́ tàbí ṣakitimápá tàbí gbìyànjú tàbí kí wọ́n kàwé kí wọ́n di akẹ́kọ̀ọ́ gboyè kó tó di pé wọ́n ń sáré àsápajúdé láti di olówó. Ọkọ̀ bọ̀gìnì tí ìran bàbá wọn ò gùn rí ni wọ́n ń fẹ́ náwó tó láì ṣe pé wọ́n ga débẹ̀. Wọ́n fẹ́ fi gọ̀ọ̀gọ̀ fà á, wọ́n ń fọwọ́ jálẹ̀ àgbọ́n. Èyí gan ló fà á tọ́pọ̀ wọn fi ń béèrè pé ẹbí ta ni èyí, àti wípé ṣé àwùjọ ni àbí òbí tàbí orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ìwádìí fi hàn pé ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yìí látàrí àwọn iṣẹ́ ibi tí wọ́n ń ṣe nítorí pé wọ́n ń wá owó òjijì. Ọ̀pọ̀ wọn ti dẹni tó pàdánù ẹ̀mí wọn, kódà ọ̀pọ̀ ti di alárùn ọpọlọ tí wọ́n sì ń rìn gbèrègbèrè kiri ojú òpópónà. Èrò ọ̀pọ̀ ni pé ìjọba àti àwọn àwùjọ wa lọ́wọ́ nínú àwọn ìwà yìí o, nítorí pé wọ́n fi ààyè ẹ̀ sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ ń tẹ̀ wọ́n. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, nígbà tí wọ́n bá ti gba àwọn owó kéékèèké tàbí ọ̀gọ̀rọ̀ owó lọ́wọ́ wọn tán, wọ́n á dá wọn sílẹ̀ láti tún wọnú ayé lọ ṣọṣẹ́. Àwọn ọmọ ọ̀hún ni wọ́n wà lóríta níbi tí wọ́n ti ń gbìyànjú láti wẹ ọṣẹ bìzàbìzà àti ṣe àwọn ìrúbọ tòun ètùtù kéékèèké tí onífá àbí babaláwo wọn tó ṣe fún wọn kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n. Èyí ni ohun táwọn ọmọ ọ̀hún sọ lákòókò tí àwọn ọlọ́dẹ tó rọ́wọ́ tó wọn tí wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Lórí òkè jẹ́ yá fẹ́sẹ̀. Ọmọ abóni ẹ? Ọ̀yọ́ ń bólé yín lọ́yọ̀. Orí ẹ burú ni kò bá ń bẹnu fámílì ọ̀sùn. Ògbọ́ pàyàrò àti ìran rẹ̀. Tó rò pa àwọn amatí olùwà báyìí. Ìfilẹ̀ mo ti sọ fún lẹ́ẹ̀kan. Kọ̀ọ̀mọ́ ti. Níbo lè ti? Bàgò. Kí lórúkọ agbólé yín Bàgò? Ìtọ́ bá ta ti mọ̀ sí àwọn èèyàn ó dé sọ láìpẹ́ yín lásán. Àbórí ẹ burú ni. Kò sálé bí oṣù Bàgò. Àbórí ẹ fẹ́ burú. Ògùn ọ̀pọ̀. Níbi oríta mẹ́rin Bàgò. Ìwọ ńkọ́? Bàgò ni wọ́n náà. Ìwọ ńkọ́? Wọ́n sára wọn jọ ni. Ilé àbù. Ilé àbù. Àdúgbò wo? Mo fẹ́ pọ̀ ni. Kò ní pọ́pùlà lè mú dábí ń pè. Ọlọ́mọ wẹ́wẹ́. Ìwọ ńkọ́? Bàgò ni wọ́n náà. Ìwọ náà ńkọ́? Ilé àbù. Gbogbo àwọn bàbá yín oko ní ń dá. Gbogbo àwọn bàbá yín wọ́n bá ta oko lẹ́nu ní ń dẹ̀. Ọyẹ kúnlẹ̀ rẹ̀ gbogbo yẹ kúnlẹ̀. Ẹ kúnlẹ̀. Ẹ máa ní wọn fẹ́ gbójú kì í. Kọjú etí ìgbà yìí.
àánú la rí gbà láyé. ilé ayé ń yí à ń tọ́. ó fẹ́ẹ́ jẹ́ wípé kò sí ọ̀dọ́ kankan tó ń gbìyànjú tàbí ronú àti ṣiṣẹ́. owó ni wọ́n ń sáré wá. ọ̀pọ̀ wọn ni wọ́n ń gun ọkọ̀ bọ̀gìnì láì níṣẹ́ lọ́wọ́, tó sì jẹ́ wípé ibi tówó ti ń wá lẹ́nikẹ́ni ò mọ̀. púpọ̀ àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n ń wá àti èyí tó ti pa ló jẹ́ wípé iṣẹ́ ọwọ́ ọ̀pọ̀ nínú àwọn ọmọkùnrin yìí ni tí wọ́n lò wọ́n fún ètùtù ọlá wọn. àmọ́ tòun ti bẹ́ẹ̀, gbogbo àwọn ohun tí wọ́n rí àti àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ kò ti torí ẹ̀ kọ́ wọn lọ́gbọ́n. ọ̀rọ̀ à ń ṣe yàwúyàwú yìí ó bẹ̀rẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn, níbi tó jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà ni wọ́n yí ọgbọ́n àti ìmọ̀ wọn padà sí èyí tí wọ́n ń lò láti máa fi wá owó lọ́nà àìtọ́. ohun tí wọ́n ń ṣe nígbà náà lọ́hùn ni láti máa parọ́ fáwọn tó wà nílẹ̀ òkèèrè, máa díbọ́n, máa fi gba owó lọ́wọ́ wọn, máa pera wọn lóhun tí wọn ò jẹ́, yálà gbajúgbajà olórin, ìlúmọ̀ọ́ká tàbí arẹwà obìnrin tó nílò olólùfẹ́, pẹ̀lú ìrètí pé àwọn ti rí olólùfẹ́ àti ìràwọ̀ ńlá táwọn lè bá dòwò pọ̀ tó máa mú owó wá. àwọn tó wà nílẹ̀ òkèèrè náà wọ́n á kówó ribiribi sílẹ̀. lẹ́yìn tí àwọn ọmọkùnrin wọ̀nyí bá ti gba owó náà tán, wọ́n á wá ṣẹ́jú fúrú bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀. wọ́n á dí gbogbo ọ̀nà láti fi bá ẹni náà sọ̀rọ̀ tàbí tí ẹni náà lè fi gbà kàn sí wọn pa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. nígbà tó di pé àwọn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ di ẹni tó ń gbọ́n, tí iye wọn ṣí, tí wọ́n lajú, ó dohun tí wọ́n kọ̀ láti máa san owó mọ́. èyí ló fà á tí wọ́n fi ọ̀kan kún èjì, tí wọ́n tún tẹsẹ̀ ilé bọ̀, tó dohun tí wọ́n bẹ̀rẹ̀ sí máa wá ọ̀nà míì láti máa gba owó lọ́wọ́ àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí oníbàárà wọn, táwọn kan tún máa ń pè nínú wọn pé mágà mi. lẹ́yìn ọ̀rẹyìn, wọ́n bẹ̀rẹ̀ sí máa di ohun tí wọ́n ń ti ẹsẹ̀ ilé bọ̀, tí wọ́n ń ṣètùtù, tí wọ́n ń lo àwọn obìnrin. nígbà kan ní ìwádìí fi hàn wípé àwọn ọmọ obìnrin tí ọjọ́ orí wọn sì kéré ni wọ́n sì máa wò lẹ́yìn tí wọ́n bá ti ṣe àyẹ̀wò dáadáa nípa wọn, tí wọ́n rí wípé wọ́n ní àìsíkì tó pọ̀ lára. wọ́n á múrú ọmọ bẹ́ẹ̀, wọ́n á ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó ńlá fún, wọ́n á fowó tán, ra aṣọ, fi nǹkan yòyòyò tán irú ọmọ bẹ́ẹ̀. wọ́n á wá pè é láti máa bá wọn ṣiṣẹ́ pọ̀ láì mọ̀ wípé àìsíkì òun ni wọ́n ń lò. lẹ́yìn tí wọ́n bá ti lo èyí tí wọ́n fẹ́ lò lára ọmọ náà, wọ́n á tì í jáde. irú ọmọ bẹ́ẹ̀ á wá máa rìn gbéregbère kiri. lẹ́yìn ọ̀rẹyìn, á dẹni tó ń gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. kò lóǹkà àwọn ọ̀dọ́bìnrin ni wọ́n ti kàgbákò tí wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn ọmọkùnrin tí wọ́n ń gbórí ẹ̀rọ ayélujára lu jìbìtì, ṣùgbọ́n tí wọ́n tẹ nídìí, tí wọ́n tún ń wówó òjijì. ṣáà lè pé lóògùn owó àbí ètùtù ọlà. látara bẹ́ẹ̀, ọ̀rọ̀ dohun tí wọ́n lo odidi èèyàn fi ṣe ètùtù nítorí pé wọ́n fẹ́ wówó, lo ẹ̀yà ara èèyàn ṣe àwọn ohun tí kò tọ́. irúfẹ́ èyí tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń gbé ẹbọ lóríta mẹ́ta. ọ̀pọ̀ wọn á lọ wẹ̀ níhòòhò gólótó ọmọlúàbí lójú táyé nítorí pé wọ́n fẹ́ lówó. ọ̀pọ̀ wọn kì í wo àkókò ohun tí ẹni tó bá ń ṣe àjò fún wọn, ìyẹn olóògùn wọn, bá ní kí wọ́n ṣe, kí wọ́n sà á kó lè jẹ́ bí wọ́n ṣe fẹ́ ni wọ́n máa ṣe. ṣáájú ní fọ́nrán arákùnrin kan níbi ọdún mélòó sẹ́yìn wọ́n lóde lójú orí òpó ayélujára níbi tó ti ń wẹ̀ níhòòhò gólótó ọmọlúàbí lọ́sàn-án gan, níbi tó jẹ́ gbangba wálé àwùjútáyé láì bìkítà kó ṣáà ti lówó ni. ọ̀pọ̀ orú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ló ti wáyé tí wọ́n ti ṣe nítorí àlówó. àmọ́ síbẹ̀, kàkà kó sàn, níṣe ló tún le koko sí i.
ọ̀pọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ kúrò láwọn ilé ẹ̀kọ́ girama làwọn náà ti darapọ̀ mọ́ àwọn èrò ṣáájú tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lu jìbìtì. Kì í ṣe jìbìtì nìkan o, bẹ́ẹ̀ bá dénú ilé wọn, oríṣiríṣi ike ọṣẹ lẹ máa bá láì kìí ṣe onífá, oríṣiríṣi àwọn oògùn lẹ máa bá láì kìí ṣe babaláwo. Kí lohun tí wọ́n fi ń ṣe? Nítorí owó òòjọ́ ni. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ ń nàka ọ̀rọ̀ yìí sáwọn òbí. Lára ìwádìí tá a ṣe fi hàn wípé púpọ̀ nínú àwọn òbí gan wà lára àwọn tí wọ́n mú ọmọ wọn jáde sí gbangba láti mú wọn wọ́ ìlú ká, mú wọn tójú bọlé àwọn adáhunṣe gbogbo láti lè fi wọ́n mọ ọ̀nà èyí tó máa gbà tápá òfin ní lè ká wọn, tọ́jà jìbìtì tí wọ́n gbé dání yóò máa yá, tí wọ́n sì máa rówó mú wálé kẹ̀tíkẹ̀tí. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé ọjọ́ tọmọdé bá mulẹ̀ kọ́ nílẹ̀ ń dà á. Wọ́n ti gbàgbé wípé ọmọdé gbùrókò ó bojú wẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwere ń pani. Bírú àwọn ọmọ bẹ́ẹ̀ bá wá ń hùwà báyìí tá a sì ń retí àti gbé orílẹ̀-èdè dìde sókè, ẹ̀gbọ́n kí ni ìrètí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀? Ní ìbéèrè tó ń jà gùdùgùdù lọ́kàn ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, ǹjẹ́ ìrètí wà fáwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà lọ́jọ́ ọ̀la? Ǹjẹ́ ìrètí wà wípé àwọn tó ń bọ̀ lásìkò yìí yóò fa orílẹ̀-èdè Nàìjíríà dìde kúrò nínú ìṣẹ́ àti ìyà pẹ̀lú àwọn ohun kò tọ́ tó jìn sí? Ǹjẹ́ pẹ̀lú bí àwọn ọ̀dọ́ wọ̀nyí ṣe ń hu àwọn ìwà tó kù díẹ̀ káàtó, ṣó ṣeé ṣe kí àyípadà ọ̀tun wà kí wọ́n yí padà lọ́nà wọn? Ǹjẹ́ ìrètí wà wípé àwọn tó ń bọ̀ wọn ò ní kọ́ṣe irú ìwà báyìí? Kí la fẹ́ ṣe? Kí lọ̀nà àbáyọ láti dópin gbogbo àwọn wàhálà, àwọn ìṣẹ̀lẹ̀ abàmì àti àwọn mẹ́rìírí ara ìṣẹ̀lẹ̀ tó kún ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ń fipá wa owó yìí? Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun mi o, ẹ̀yin fámìlì wa lórí YouTube, ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Ọgbọ́n rí wa kọ́, Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more.
lè dágbó ṣe. láyé ibì kan ò lè dágbó ṣe. rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.